tálíkà majority tálíkà gbàgbọ́ nínú pé oògùn ní sọ̀yàn dolówó. Majority olówó gbàgbọ́ pé ọpọlọ ní sọ̀yàn dolówó. Oògùn ò lè sọ̀yàn dolówó, ọpọlọ brain yẹn ńlọ́lò tó bá máa pọ̀ fẹ́ lówó. Lára àrònú olówó tí ọjọ́ ti tálíkà majority ó tálíkà wákàtí mẹ́wàá nínú ọjọ́ wákàtí méjìlá tí ó fi lo ojúmọmọ rẹ̀ lórí fóònù rẹ̀ àti lórí tẹlifíṣàn ni ó ti wò tí ó máa wo cable tv tí ó máa rẹ́rìn tí ó máa wo kọ́mẹ́dì oríṣiríṣi lórí fóònù ẹ̀ ní tí ó fi àtàárọ̀ dálẹ̀ ní tí ó fi ṣe nìyẹn kò fẹ́ jẹ́ nǹkan kan ní tí ó fẹ́ jẹ́ nǹkan kan láyé nu ẹni ó fẹ́ jẹ́ nǹkan láyé ìwọ̀nba ní owó fóònù mọ́ ìwọ̀nba ní owó tẹlifíṣàn mọ́ yóò mọ trọ́bù ọpọlọ ẹ̀ ní pé kí ló tún kàn ọ̀nà abo lágbègbà ìrònú olówó ọjọ́ ti tálíkà gbàgbọ́ pé owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ bí Bíbélì ṣe wí olówó gbàgbọ́ pé owó ní ìpìlẹ̀ oríire bó bá ti ní owó lọ báyìí gbogbo nǹkan yòókù ó tẹ̀lé wọn sórí pé ìrònú yẹn ò jọra wọn ọgbọ́n díẹ̀ àgọ́ díẹ̀ la fi ń ṣàyè. la fi ń ṣàyè àpọ̀jù ọgbọ́n pọlọ́gbọ́n lára ẹni tó jù ẹ kò lè torí. ẹni tó jẹ́ olówó tádánwò bá dé torí ẹ̀ bá pé aláṣeyọrí èèyàn kò ní blame gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tí ò ní kan ṣe ní máa blame gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ ló fà ibi títí ń trade blame aburú mi ò tún ṣe. ẹni tó bá torí ẹ̀ bá pé yóò take responsibility ni pé well ó ti ṣẹlẹ̀ let move on èmi ni mo fa gbogbo ẹ̀ yóò gbà bẹ́ẹ̀ ni ó fi rọ́nà lọ ọmọ ìyá mi nínú ayé ìran Yorùbá ọjọ́ wo la tó fẹ́ move ọjọ́ wo la tó fẹ́ lajú ìṣòro ayé ìran Yorùbá mẹ́ta náà ni àwa solution sí dòní àrọ̀ yìí the same problem náà ní Nàìjíríà ni Yorùbá kì í wòye tádánwò bá ń bọ̀ kán tètè block ẹ̀ a máa sọ pọ́lọ̀ ní ọba wa ṣe gbogbo ẹ̀ bádánwò bá dé Yorùbá kì í tètè dìde pé ẹjẹ́ àfáìtì àdánwò yìí a gbọ́dọ̀ máa wò níran Yorùbá ọlọ́lọ́ ni ó sọ̀kalẹ̀ wá bóun yóò bá bóun fínísì bá tu ayé o. ẹlẹ́ẹ̀kẹta bádánwò kan bá wà lọ tán a kì í tètè ronú pé báwo ni mi ò sì tún ní happen mọ́. ẹ lọ wo majority ìṣòro tí Yorùbá ní bí kan bá ti lọ omi ò tún padà the same way the same mode ni ó tún gbà wá. ìyẹn lọ́kàn àwọn alákatakítí ẹlẹ́sìn mo ti ní máa ẹlẹ́sìn mo ti ní máa gbẹnu kúrò lórí ọ̀rọ̀ ẹ má bára wa jà mọ́ ẹ jẹ́ á ṣe sùúrù ọlọ́nkan náà ló dá wa mo ti wo ipe ẹjẹ́ ń fi wọ́n lẹ̀ díẹ̀ mo torí kan àwọn wọn pọ̀ tí a máa ń sọ̀sọ̀kúsọ nípa kí o gba gold bẹ́ẹ̀ tí wọ́n kàn wo eléyìí pé aláìsàn mi ń kó mọ́rọ́jú ló ń Rasheed ó ṣe kìí ṣe pé nǹkan sí ọpọlọ àwọn èèyàn yìí ibo lọ́lọ́run ti fún yín ní kọ́kọ́rọ́ iná sẹ́yìn lọ́lọ́run ní ká ẹ máa pín kọ́kọ́rọ́ náà ni lẹ́yìn tó jẹ́ pé kọ́kọ́ yín burú ju gọ́tà kọ́kọ́ yín burú ju septic tank lọ. nígbà tá a wà tá a sì young díẹ̀ bíi 18 years ago àbí 17 years ago tí wọ́n fi Saheed Òṣùpá tí bàbá Barrister wá fi jọba nílùú Ìbàdàn èmi ni Òṣùpá pè níjọ́ yẹn pé òun fẹ́ kí n wà ń bẹ̀ mo ṣàdúrà ńjọ́ náà lọ́hùn Barrister fún mi lówó 1000 ayé john ọ̀fẹ́ tó 50,000 sí ó sì ka owó fún mi 100,000 naira níjọ́ náà lọ́hùn ní táìmù tí mo ti ń jẹ́ àfáà fún bàbá Adédìbú táàbà sọ pé kò rówó rí ni nìkan wá jáde ní wá ń dájọ́ náà fún mi ní sọ pé àṣẹ ti ń ba ẹ̀sìn jẹ́ tipẹ́ àṣẹyìn yìí àṣẹ kọ́ Ọlọ́run nìyí àṣẹyìn yìí ọwọ́ ná torí pé mo ṣàdúrà bí kiri Òṣùpá alẹ́mọ́tì ló kọ tó bá yín gbà yẹn o Sido aláṣàkáṣà Òbésèré tí n bá travel tí mo fẹ́ travel mo ń bọ̀ àbí mo á wà níbi ìsílẹ̀ rẹ̀ torí èèyàn mi lòun náà mo fẹ́ wo bọ́ọ̀bà wa kú ni pé mo tún lọ bí ìsílẹ̀ bọ́ọ̀bà kú mo fẹ́ wo kí ló da orí yín rú báyìí ẹ sì da ilẹ̀ Yorùbá rú àlàáfíà ni gbogbo wa wà kẹ̀kẹ́ tó dé ẹ sì sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá ẹ̀yin tí wọ́n ń pè yín lólè ẹ̀yin tí wọ́n ń pè yín ní 419 ẹ̀yin tí wọ́n ń pè yín láàfáà ẹlẹ́bọ tí gbogbo yín dákẹ́ ẹ̀yin náà fọ́n jáde ẹbẹ̀ rí tí láàfáà Làbíbù Lágbàjì ẹbẹ̀ rí wákà tó dá ẹ gbàgbé ni kí ni wákà yẹn ó ní olórí ibú ni wọ́n o àwọn kì í sáálù sùnà n tó jẹ́ tètè rántí wákà yẹn mo rántí pé láyé jọ́hún ohun wéré
tá a fi máa ń kọrin wéré ayé John ni then bàbá epo àkàrà kan náà kọ bàbá epo àkàrà kọrin kan láyé John tó jọmọ́ bẹ́ẹ̀ tó fi kí kíní kan apáńpá ọmọ apáńpá ni wọ́n o Alhaji tó mòye kíní kan là ń kí amọ̀gbọ́n yẹn gbà wà ní kékeré ló jẹ́ tètè rántí wákà yẹn mo support Alfa Labeeb 100% lórí ètò ṣe yẹn mo support 100%. kí ló dé ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ lé wa kó láyé ni ẹni asún ẹ ti lé àwa àfa yòókù ẹ ti lé wa kàn kiri o káà náà ò fèsì yín báyìí lókù ẹ nírin sẹ́tẹ̀ ń lò ju kẹ́ ẹ máa pe everybody ẹ̀yin lẹ bà orí íńtánẹ́ẹ̀tì jẹ́ mùsùlùmí kọ́ ló ṣe íńtánẹ́ẹ̀tì mùsùlùmí kọ́ ló ṣe social media ẹ̀yin lẹ sì pọ̀jù lórí ẹ̀ nílẹ̀ Yorùbá pásítọ̀ mélòó lẹ́ rí lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin lẹ pọ̀jù bẹ́ẹ̀ ẹ máa dájọ́ bí ẹni pẹ́yìn ni ẹ̀yin lẹ́kọ̀ọ́ everybody iná ó dáa tó bá jẹ́ pẹ́yìn lẹ́ni iná lọ́dọ̀ ó dáa ṣetán àfẹ́ wọ náà yín ẹ sílẹ̀kùn ẹ̀já rí iná káwá wò bẹ́ẹ̀ yóò ṣe wà lìjẹ́ náà wájú ọlọ́ ọ̀tọ̀lẹ́bù gbogbo àwọn àfa àgbà irinṣẹ́ yín ni pé kẹ́ ẹ máa lébẹ̀lì àwọn àfa fọwọ́ náà ni wọ́n àfa ẹlẹ́bọ ni ẹ wá ní respect fàgbàlagbà kankan mọ́ mọ́fì àbí tárakùnrin yẹn mú wá tọ́wọ́ cash out lára gbogbo àfa ilẹ̀ Yorùbá mọ́sí àbíhùn bóyá ló lè parẹ́ ńlẹ̀ Yorùbá lọ́gọ́rùn-ún ọdún òun gan ti lọ kò lè parẹ́ mọ́ mọ́sí àbí tọmọdé tí ń bú àgbà ẹni àrò bàgbà bá ṣe mistake ó ní bí wọ́n ṣe correct wọn eléyìí tó sọ yẹn ó di 2 tá a bá ń kó wọn lọ kóòtù ń sìn ara yẹ ọmọ wa pé àwọn àfáà tó ń bára wọn jà ìgbà wo là tó ní bára wa jà lélẹ̀ ní òjé ń dárúkọ ẹ kì í ṣe pé mo rúkọ ẹ torí mo mọ̀ pé ó ṣeé ṣe kápàdé ń kóòtù pé kí ni mo ṣe tó fi ń pè mí lólórí burúkú tó fi ní mò ń wọ̀ náà lọ iná tí mò ń wọ̀ lọ́dà jẹ́ kí n rí mùsùlùmí àti kírísítẹ̀nì àìbára wa ṣọ̀tá ẹ̀yin lẹ dé lẹ gbé fìtínà dé ẹ̀yin lẹ gbé kéwù tòkun bọ̀dé tí ò jẹ́ ká yóò nísinmi kọ́bọ̀ àìbára wa ṣọ̀tá tẹ́lẹ̀ wọ́n ṣe kírísímàsì wọn àwa náà ṣe léyà wa àjọ kíra wa àjọ máa dunnú gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àtẹ̀yin kírísítẹ̀n tẹ̀ ń bu gbogbo mùsùlùmí ó yẹ kẹ́ ẹ máa separate ẹ̀ o àwọn tí wọ́n ń bu yín nìyẹn àwọn tẹ́ ń pera wọn ní súnà ni o mo gbọ́ tí ọ̀rọ̀ tí Alfa Labeeb jáde tó láwọn sálàfí 1990 ń bò kọ́tìlú káfátán kàmá yóò kọ́tìlú kún káfátán ẹ pa wọ́n pọ̀ ẹ bá wọn náà kó gbogbo àwọn àfa yòókù pọ̀ ni wọ́n fẹ́ lè lé wa kó nínú Islam tá a lẹ́yìn tẹ́ lé àwa kó nínú Islam bẹ́ẹ̀ bá níná láwọ̀ ẹ sílẹ̀kùn náà yín ẹ járí we are already pushed to the wall gbogbo ẹ̀yin àfa àlẹ́ Yorùbá ẹ dìde ó kálukú náà borí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin onísúfí ẹ má jẹ́ wọn bá àwọn tí wọ́n ń ṣe tí ọ̀dà nù súfí ẹ kìlọ̀ fún wọn ẹ silent wọn ẹ̀yin yòókù tẹ́ ẹ jẹ́ ní rí ẹ dìde tẹ́bó lẹ́tírì kápẹ́ ni ó ṣe súfí ọ̀wọ̀ náà tẹ̀sí wá gbé dání bíi pé assurance wà pé tẹ́ gbé dání gangan ni ó mẹ́yìn wàlìjánná ta ló sọ fún yín pàwọ̀ ní wàlìjánná síwájú tiyín níbo lẹ ti gbẹ̀sìn wà. bẹ́ẹ̀ bá bú ẹlẹ́bọ lẹ Yorùbá ẹ kọ́kọ́ ṣe meeting lórí Saudi Arabia kí ló dé tí wọ́n gba lóhùn ìlé láyè ẹ kọ́kọ́ lọ bá Saudi jà náà pé wọ́n ṣe lè gba lóhùn ìláyè alaysa minkum rajulun rashid ẹ jẹ́ wá sọ gbogbo wa dọ̀tá ara wa Christian ń bá mùsùlùmí jà ẹlẹ́bọ ń bá àwọn oníṣẹ̀ṣe ń bá mùsùlùmí jà at the same time tẹ́ ẹ dá wàhálà yìí sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dá sílẹ̀ ẹ jáde kẹ́ ẹ fèsì àwọn èèyàn yìí mọ́ this very particular time náà àwa mùsùlùmí tá a tún jọ kù nínú Islam náà lẹ̀ tó ń takù lẹ̀ tó ń takò sásìkò yìí lẹ́yẹ kẹ́ ẹ máa pẹ́ nìkan lẹ́yẹ bọ́ kẹ́ ẹ máa pẹ́ nìkan lẹ́ni iná ládùúrù fìtínà tẹ̀ ti dálẹ̀ ẹni àdìsí tẹ́ bá mú wá tí mùsùlùmí bá fi ń dínkù kì í sàdísì rẹ̀ gbogbo ntí a sọ fún yín níjọ́sí ẹ ń wọ aṣọ àwọn pásítọ̀ ẹ fi ń takò ẹ̀sìn wọn ebi náà làwọn náà ń wọ aṣọ ọ̀lẹ́ lárúbáwá ń sìn tí a fi ń takò àdìs ẹ̀yin lẹ fa náà sáà kìlọ̀ fún yín tó ni 2022 mo ṣe wá sí mẹ́ta lórí pé tí àwọn ẹlẹ́sìn yòókù bá jáde yóò sún àwa mùsùlùmí o 2023 mo ṣe wá sí méjì January 2024 mo ṣe wá sí kan gbogbo ẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì náà sáà wọ́ọ̀nù yín tó ni ẹ̀ ń ṣe bí ẹni pẹ́yìn làkọ́ bí Ọlọ́run ẹ̀ ń ṣe bí ẹni pẹ́yìn ni Ọlọ́run ṣeun tí ì ṣe pẹ́yìn lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ sún lọ́dọ̀ o wàláyé ẹ̀ bá máa dúnbó èèyàn títì ni níjọ́ ẹ ti gbé níta ẹgbẹ́dẹ́ kí lẹ fi tún ṣe lẹ̀ Yorùbá kí lẹ fi tún ṣe láàrin àwa mùsùlùmí ẹ̀yin àfa tí wọ́n ń pè yín ní àfa oníjàlábì kí ló burú inú jálàbí
mo lè mọ̀ ṣe jálàbí full time gbogbo ẹni tí ń sọ pé ọmọ tó ń jálàbí bá bí wọn sábà soríire owó jálàbí ni a fi fẹ́ àwọn ìyá tiwa owó kéwú owó ọkọ máa ń kéwú owó jálàbí ni ẹbọ tí a bá mú mọ lẹ́yìn wọn yọ kúrò fọwọ́ náà ibẹ̀ lẹ́yìn wọn yọ kúrò kí ló burú nínú jálàbí sẹ́yìn ò ṣe jálàbí sẹ́yìn sí nǹkan mi ẹ kó gbogbo ẹni olówó nínú yín àwọn tí wọn ti lówó nínú yín tí wọn rí bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn tí wọn ń kọ́lé tí wọn ń ra gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ pé wọn kán wá sàkáǹtì bó wọn ti rówó tí wọn fi kọ́ gbogbo tí wọn kọ́ owó aláàlì wo ni wọn rí tó bẹ̀. bí ẹ gbowó lọ́dọ̀ Saudi Arabia ẹ kán sàkáǹtì pé n táwọn kọ́ páwọn fowó yìí ṣe ni kí ló dé tẹ́ fẹ́ lé wa sún kàgìrì we are already pushed to the wall níbi tẹ́ bá dé yìí á bẹ̀rẹ̀ wọ́ ká máa sara wa ńlẹ̀ lọ́kọ̀ọ̀tù báyìí gbogbo àwọn bàbá wa tẹ́ bú lọ gbogbo àwọn tí wọn gbé ẹ̀sìn wá bẹ́ẹ̀yàn ọba jẹ́ ẹni tí ọmọ lehun kéèyàn ọmọ sọ pé ṣé kádàmù lọ́dẹ̀sìn rúnlẹ̀ Yorùbá lọ́nà abo abámudiru wọ̀ọ̀nù yín wọ́n làwọn hadith kan bẹ́ nù tíra hadith tó yẹ kájọ gbé yẹ̀wò pé àwọn àsáwọ̀ ń bẹ́ ń bẹ́ àwọn sọ pé hadith wọn kò kì í ṣe pé hadith jẹ́ hadith tí ó sahih bẹ́ẹ̀ àwọn àsáwọ̀ mi ń bẹ́ ń bẹ́ ẹ jẹ́ kájọ wò ń tá àjọ gbà níjọ́ ni wọ́n ń lò against wa nísìnyí o ni wọ́n ń lò against wa nísìn tẹ̀jìrì ilé umuru àlá wà fúkìlì kọ́dọ̀ ìwà fi. tọ́yìlì àwọn àdìsí máa bú wà má kírun tọ́yìlì àwọn àdìsí máa bú wà má kírun. àfààní ẹ̀rọ̀jú ayé abẹ́ orí ẹ̀rọ̀jú ayé abẹ́ orí. ìsìlámù kì í ṣẹ̀sìn. abẹ́ orí ẹ̀rọ̀jú ayé abẹ́ orí. wàhálà lẹ́fà títí ìgbà táwa ń bẹ ní MSS tí MSS bá dùn ìjọba ó sì máa bẹ̀rù ta ní bẹ̀rù mọ́ ń sìn ẹ ti kó àwọn àkídà kan wọ̀ bẹ̀ ẹ̀yìn yìí náà ni àsàlátù Sunday tí gbogbo mùsùlùmí ó tú jáde aburú lè wà ń bẹ̀ lóòótọ́ ẹ lànàbí ò ṣe èwo lànàbí ń ṣe tẹ́yìn ṣe ètò bá tún gun mọ́tò nù yín ọ̀tá ànábì ni sànábì wọ mọ́tò ni ètò bá tún wọ aeroplane ọ̀tá ànábì ni ètò jáde tí ń pé àwọn bàbá tí ń bẹ̀sìn jẹ́ àṣẹ látìgbà tí wọ́n ti wà ń kékeré ni torí pé mo lọ ṣàdúrà fún Saheed Òṣùpá ṣé ẹbọ ni wọ́n ń ṣe ń bí mo ti ṣàdúrà fún ni èmi àti ẹ ó pàdé o mi ní dárúkọ ẹ kọ mọ́ lo against mi ní kóòtù àpàdé ọ̀kan náà ń bẹ ní Súlẹ̀jà àpàdé òun náà ẹ ti sún wa kan gírí gbogbo ẹ̀yin afáàlẹ̀ Yorùbá ẹ̀yin náà dìde ẹ sì jókòó bí àpẹẹrẹ fùfú ẹ dìde ẹ voice out eléyìí ti le jù o kó tó di pé àwọn ẹlẹ́sìn mi ọmọ kojú mùsùlùmí tí wọ́n mọ̀ wá sára wọn ní nǹkan níta gbangba lakum dinukum waliya din wọn kálukọ́ sẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn òmùjà wà náà níjọ́ ẹ ti ń fa wàhálà yìí nílẹ̀ Yorùbá sílẹ̀ Yorùbá dáa tó London ní àbọ̀dá tó Amẹ́ríkà tí wọn ò tiẹ̀ kírun bẹ́ẹ̀ tí wọn ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn mùsùlùmí díẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run wo ni wọ́n ń sìn ní Russia lẹ́yìn mùsùlùmí díẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé táwọn yẹn jẹ́ advanced country torílẹ̀-èdè tí ń retrogress ti ń padà sẹ́yìn. ètò yẹ kí mùsùlùmí ó plan ẹ̀ lásìkò yìí pé ìbò 2027 ní ń bọ̀ lọ́nà yìí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lásìkò yìí they are all Christian kí mùsùlùmí ó bẹ̀rẹ̀ sí plan ibi Christian ti lo tiẹ̀ pé mùsùlùmí lọ́kàn wọn ní plan eléyìí èyí tí wọ́n jọ máa fà ní tíbo ó tún fi kọjá tíbo ó tún fi lọ. ẹ̀rọ̀jú ayé abẹ́ orí ẹ̀rọ̀jú ayé abẹ́ orí. bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo fi ọba tó ní mo fi bẹ̀yìn nǹkan méjì ń bẹ tí mo ń bẹ lọ́nkẹ́ rí ṣe kò sí ẹni tó dépò ààrẹ nínú ìran Yorùbá tó rí méjèèjì ṣe. ẹ lọ wo gbogbo ẹni tó create state ní Nàìjíríà kò sí Yorùbá nù wọn o kódà bóyá ni Ìgbò wà náà wọn tó create state bóun ni wọ́n ṣètò ìgbà tó yìnbó fi Nàìjíríà tí wọ́n fi wá lọ́rùn sílẹ̀ region mẹ́ta náà ni wọ́n fi wá sí lọ́dún náà lọ́hùn northern region western region eastern region
mẹ́ta ni wọ́n pín wa sí